الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ìrìn àjò tó ti gbé mi délùú Ìbàdàn lónìí, mo tún ti wà pẹ̀lú ọ̀kan gbòógì nínú àwọn àgbààgbà àfáà nílẹ̀ Yorùbá. ilé wọn la wà lónìí, níbi tá a tún ti tẹ̀síwájú láti mọ̀ nípa àwọn àgbà àfáà tọ́lọ́wọ́ bá ń lò fúnlẹ̀ Yorùbá. torí pé kí ni àwa yìí kàn dáyé láwọ́bẹ̀ tá a sì bẹ̀rẹ̀ sí lábẹ̀, àmọ́ àwọn tí wọ́n ṣe, àmọ́ àwọn tí wọ́n gbé kaná. ta ni mò ń sọ? ibo láwà? mo ń bẹ ní ọ̀dọ̀ bàbá wa Fadilatu Sheikh Al-Marhum Alhaji Karachi Muhammadu Thani. èèyàn ò gbọ́dọ̀ lóhun délẹ̀ Yorùbá lánàá kó lóhun ò mọ bàbá tí ń jẹ́ Karachi. àwọn bàbá tẹ́ gbìyànjú fẹ̀sìn Islam nílẹ̀ Yorùbá pọ̀ débi pé wọ́n tún dálé kéwúlẹ̀ síwájú kan tó papòdà. ẹ̀tẹ́ ń pẹlẹ́gbẹ́ mi lónìí, àwọn ní ẹ̀bá wa yànnà náà tí wọ́n bá wa tẹ́ pẹpẹ bóun bàbá wa Karachi ṣe láyé, bóun bàbá wa Karachi ṣe jí sí Ọlọ́run, bóun ni bàbá wa Karachi báwo ni a ṣe jagun sójú ọ̀nà ẹ̀sìn Islam. ẹnu ọlọ́fà láti ń gbọ́ mọ́ tá àlejò mi ẹ bá ń sálámà sáwọn èèyàn kẹ́ẹ̀sì bá ń dákọ̀ yín. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuhu. Mo kí gbogbo ìlọ́kùnrin ìlóbìnrin, ìlọ́mọdé lágbàlagbà tí ń gbọ́ ètò wa yìí. Orúkọ tèmi tí mò ń bá yín sọ̀rọ̀, òun náà ni Ustaz Imam Suleiman Muhammad Awwal Abiodun, tí mo jẹ́ wàkílù Madrasa Al-Arabiya Ath-Thanawiyya Al-Kharashiyya tí ń bẹ nílùú Ìbàdàn lókè odò. Allahu Akbar. eléyìí tó túmọ̀ sí wípé kí ni gbogbo ohun tá a bá bì yín pa bàbá wa lẹ́tí kàlẹ́ ti gbọ́ ní ẹ̀ ti sọ fún àwọn ká tún sojú yín bẹ̀. Pẹ̀lú ògo t'Ọlọ́run. Alhamdulillah. síwájú ká tó tẹ̀síwájú, àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ bàbá wa Karachi wọ́n láwọn ní anthem kan táwọn máa fi kí bàbá nígbà ayé wọn tí wọ́n tún máa ń kà fún ilé ẹ̀kọ́ náà. ó dà láti ẹ̀yìn ilé àgọ́dọ̀ náà. Bismillah. Ya Rabbi hadi lana min amrina rashada waj'al ma'unatakal usra lana madada wa la takilna ila tadbiri anfusina wal 'abdu ya'lasu an islahi ma
Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Knowledge is facts, information, or skills. Al-Yamana International School dé. Ilé ẹ̀kọ́ kan pàtàkì tá a ti ń fọ́mọ lómi ọgbọ́n, ibi ìmọ̀ ẹ̀kọ́ ìwé àti kéwú sodo sí fẹ́ni tó bá fẹ́ tọ́mọ rẹ̀. Ilé ẹ̀kọ́ pọ̀ nílẹ̀ yìí, eyín ọ̀gán dáyọ̀ gédéǹgbé láàrin egun tó fi kalẹ̀ sérígi ni. Ìmọ̀ tó yè kooro ni káwí àbí tàwọn àyíká wọn tó dùn ún rí, àwọn olùkọ́ wọn pérégedé, ìjọba tún fóńtẹ̀ lulẹ̀ ẹ̀kọ́ wọn gbà. Ìlànà bọ́mọ ṣe Al-Kùránì tó wà gédégbé àti kéwú àtìwé jẹ́ kí wọ́n yọ gbangba bí àlà. Ìgbanisí yàrá àkàwé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ délé ẹ̀kọ́ gíga ń lọ lọ́wọ́. Nursery 1 sí 2 àti primary 1 títí dé 5. Ilé ẹ̀kọ́ girama tún ń bẹ. JSS tó fi dórí SS classes ló wà. Nọ́mbà 37 Ògbólúwa street Ọ̀sìmáwá road Láborí Ọlọ́jà Líkòsí Ògìjó nílé ẹ̀kọ́ wọn dúró sí Tandi. Ẹ tún lè kàn sí Gbága road Ẹ̀ríyọ̀ village Ògìjó nípínlẹ̀ Ògùn ni. Bákan náà Múlẹ́rúwá Gbága off Ìkòròdú express road. Ẹ wo olóyè náà ẹ lè kàn sí wọn lágbègbè Mọ́yá Ìkòròdú nípínlẹ̀ Èkó. Ẹ sì lè pè wọ́n sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 081 63 54 89 47 tàbí 080 34 02 63 94 tàbí 070 62 66 82 27. Bẹ́ẹ̀ lẹ lè kàn sí wọn lórí ímeèlì wọn trusted@yahoo.com ní ímeèlì náà. It's an obligation upon every Muslim seeking knowledge for the sake of Allah. Ìròyìn ayọ̀ rèé fákẹ́kọ̀ọ́ tó fẹ́ wọlé ẹ̀kọ́ gíga ńlá. Ìrọ̀rùn ló já sí ẹkú oríire. Al-Yamana Institute ti dájọ́sepọ̀ Muhammadu Bello Yunifásitì ní Zaria. Ire wọlé dépò kí gbogbo akẹ́kọ̀ọ́ tó fẹ́ wọ yunifásitì ó máa yọ̀ lókù. Lẹ́tà ẹ bá ti parí dípúlọ́mà lọ́dọ̀ wọn lẹ ti láǹfààní láti wọ 200 level l'Ahmadu Bello Yunifásitì láìsí jáàmù mọ́. Àbí ìdánwò WAEC àbí NECO rárá. Ẹ wọlé ẹ̀kọ́ wọn lọ ṣe dípúlọ́mà lágbára Olúwa ohun gbogbo di ṣíṣe. Agogo 8 àbọ̀ òwúrọ̀ sáago 5 ọ̀sán lọ́jọ́ Monday dọ́jọ́ Jímọ̀ lẹ́ ó fi máa gba lecture wẹ́rẹ́wẹ́rẹ́. Ẹ ó gba sàtífíkẹ́ẹ̀tì pẹ́ pérégedé lẹ́ bá dẹni láǹfààní láti làbú ní Zaria. Fálàyé òrẹ́rẹ́ tàbí ẹ fẹ́ gba fọ́ọ̀mù ẹ kàn sílé ẹ̀kọ́ wọn. Eléyìí tó wà láláwẹ̀ èrè àlọ́nà iléeṣẹ́ Mẹ́gàjí Ìwó nípínlẹ̀ Ọ̀ṣun tàbí kẹ́ ẹ kàn sí wọn ní nọ́mbà 37 Ògbólúwa street Ọ̀sìmáwá road Láborí Ọlọ́jà Líkòsí Lógìjó nípínlẹ̀ Ògùn. Ẹ sì lè pa àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí náà pẹ̀lú 08089620695 tàbí 07086853286 trusted@yahoo.com ní email. Ẹ jẹ́ àtẹ̀síwájú ká má gbópò lọ́lé olóró. Bàbá wa Fadilatu Sheikh Imam Suleiman Muhammadu Awwal Abiodun àwọn ni wọ́n bá wa sọ̀tàn bàbá wa Fadilatu Sheikh Al-Marhum Alhaji Karashi Muhammadu Thani tán jẹ́ olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ Karashi nígbà ayé wọn eléyìí tó ń bẹ lókè odò ìlú Ìbàdàn. Bàbá wa gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wí pọ́jọ́ tá a bá gùn báyìí kọ́là á kàn wọ́n. Báwo làwọn bàbá wa ṣe bẹ̀rẹ̀ ẹ̀kọ́ kíkọ́ gan-an? Bàbá wa Maulana Sheikh Thani Karashi rahimahullah àbí bàbá sáyé ní ọdún 1912. 1912 ni wọ́n bí bàbá wa Karashi. Orúkọ ìyá wọn a máa jẹ́ Sàlámọ́tù. Tó jẹ́ pé bàbá ìyá wa Rámúlátù lórúkọ ìyá wọn ń jẹ́ Rámúlátù Adéníyì Àdùnní lórúkọ ìyá tó bí wọn bàbá wa. Ṣùgbọ́n bàbá wọn gangan oníjẹ́ Muhammadu Thani. Bàbá wa gangan ní jẹ́ Karashi. Bàbá wọn ní Muhammadu Thani, bàbá wọn ní Karashi gangan fúnra rẹ̀. Wọ́n bí wọn ní agboolé dáadáa ní ìlú Ìbàdàn ládé Ọ̀yọ́ ní Ìbàdàn bíbáyìí. Nígbà tí bàbá wa wà ní kékeré, ẹ̀gbọ́n wọn tí mo kọ́kọ́ dárúkọ síwájú pé ń jẹ́ Sàlámọ́tù. Ìyá wa yìí wọ́n lọ fẹ́ bàbá wa kan tórúkọ wọn jẹ́ Ahmad Al-Rufai ní Odò Òkun. Níbo ni Odò Òkun wà? Nílùú Ìbàdàn lọ́wọ́ lọ́nà ọkọ̀ bọ́mọjẹ́ ń bẹ̀ wọ́n. Ó ní ìyá wa wọ́n wá fi bá wa ṣe ọmọ ìyàwó tí wọ́n máa fi ẹbí láyé jọ tó yẹ obìnrin bá lọlé ọkọ máa tẹ̀lé àjọ ọmọ ìgbé lọ́dọ̀ rẹ̀ ní ọ̀hún. Ìgbà tí bàbá wa dé ọ̀dọ̀ bàbá wa Ahmad Al-Rufai ní Odò Òkun, wọ́n bẹ̀rẹ̀ ẹ̀kọ́ kíké láti kékeré wọn pín ní sínà
wọ́n ti bẹ̀rẹ̀ kéké Al-Qur'ani Karim lọ́dọ̀ àáfàá wọn tí a mọ̀ sí bàbá wa Muhammadu Salahuddin ní Òkè Kòtò nílùú Ìbàdàn bíbá yìí náà ni. àfáà wọn Muhammadu Salahuddin ní Òkè Kòtò ló kọ́ bàbá wa Kàláṣí ní Al-Qur'ani. nígbà tí a parí Al-Qur'ani tán wọ́n tó kẹ́kọ̀ọ́ díẹ̀ sí nípa àwọn ìlìmí ẹ̀rí pé láyé ọjọ́ ìlìmí ni máa ń pe ọ̀pọ̀lọpọ̀ àwọn kí ó tí wọ́n ń ké ní ìsìn wọ́n yé pè ní náírù sọ́ọ́rí fún kankan wọ́n yé sì pè ní bàtí tí wọ́n tún máa ṣe ni wọ́n ní wọ́n lọ ké fùrúwà ó ní mọ ẹ̀sìn tá a mọ̀ sí fíkì ẹni tí wọ́n tún tàǹfààní lọ́dọ̀ rẹ̀ ó ní bàbá wa Sheikh Fasasi ní Ìgbógbalẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ ní Kúdẹ̀tì ní òkè wa ń bíbà yìí nílùú Ìbàdàn wa yìí náà ní Kúdẹ̀tì nílùú Ìbàdàn wa yìí ò ní wọ́n wà bàbá wa yìí wọ́n kẹ́kọ̀ọ́ yìí wọ́n kọ́ bá lọ́dọ̀ àwọn èèyàn yìí nígbà tí wọ́n wá rí pé ọjọ́ ń gorí ọjọ́ oṣù ń gorí oṣù eléyìí nìkan kọ́ ni àápè ní ìmọ̀ tí wọ́n sì ráwọn àáfà bàbá wa kan bẹ nídìí ààrẹ lùbàdàn wọ́n pè ní Muhammadu Gali wọ́n tó ṣe àǹfààní lọ́dọ̀ rẹ̀ àwọn nígbà tí wọ́n ń ṣe eléyìí bàbá wa tún lọ kọ́ iṣẹ́ aránṣọ wọ́n tún ní sí ọwọ́ wọ́n ní sí ọwọ́ mọ̀ tá a mọ̀ sí télọ̀ kì í ṣe pé kéwù nìkan kọ́ wọ́n mú sí ọwọ́ mọ̀ àáfàá àtọ́kọ́ wọn ní sí ọwọ́ àwọn là ń pè ní bàbá wa Abdulsalami ìlú Ìbàdàn bíbá iná lẹ́yìn àwọn náà wà ní eré àkókò wọn jẹ́ mẹ́wọ̀n lọ́kọ̀ wọn ṣe télọ̀ títí bàtí bàbá wa ń ṣe télọ̀ yìí ibì kan bẹ nílùú Ìbàdàn wọ́n ń pè ní Lebanon Street lógún panigbagi nílùú Ìbàdàn ní ìsìn àwọn ọmọ wa kọ́ mọ̀ pé gbági àti ibẹ̀ ni aimuda wà ibẹ̀ ni Kingsway wà ibẹ̀ ni rédíò Nàìjíríà àjọ tàbí FRCN ibẹ̀ ló wà Lebanon yìí dábìpẹ ní Lebanon pé àwọn Lebanese àwọn náà wà Lebanese àwọn tí wọ́n wá láti Lebanon ibẹ̀ ni wọ́n fi ṣe ibùkalẹ̀ tí wọ́n ti ń ṣe ọrọ̀ ajé wọn bàbá wa jẹ́ télọ̀ pẹ̀lú àwọn Lebanese yìí àtàrà àwọn Lebanese yìí ni wọ́n ti wá kọ́ lóga tàkọ́fà màá fún ní orúkọ àwọn èèyàn méjì nínú àwọn Lebanese yẹn àáfàá tí wọ́n ṣàǹfààní lára rẹ̀ wọ́n pè ní Sheikh Muhammadu Billah àti Sheikh Sharif Ahmed àwọn méjèèjì yẹn wọ́n jẹ́ Sudanese ọmọ Sudan ni wọ́n ṣùgbọ́n wọ́n ń gbé pẹ̀lú àwọn Lebanese ibẹ̀ ni wọ́n ti mú sàkọ́fà lóga òbíyà mọ́ àwọn tilẹ̀ wa tí wọ́n kọ́ bí bàbá ṣe ń ṣe ìgbésí ayé wọn lọ́nu bí ẹ sì kọ́ ẹ̀kọ́ náà ni. bàbá wa gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé ìkòkò tí ó jata ìdí rẹ̀ ó gbóná díẹ̀. bẹ́ẹ̀ni. ǹjẹ́ ní àwọn bàbá wa tiẹ̀ mẹ́nu bá rí pé àwọn nǹkan tó jọ àwọn nígbà táwọn ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ yálà bóyá ìgbà tí wọ́n ń kọ́ télọ̀ ní àbí ìgbà tí wọ́n ń kọ́ kéwú pàápàá jùlọ ìgbà tí wọ́n ń kọ́ kéwú ẹ̀já àmú láti dẹ̀wọ̀n ǹjẹ́ ní sọ àwọn nǹkan tó ju wọn rí lójú ọ̀nà ẹ̀kọ́. bàbá sọ òyìn òní ṣàìwà kọ́mọ̀ rí nǹkan kan tí ó jẹ́ ìjọ fẹ́ di lọ́wọ́ ẹ rí pé àwọn àgbàlagbà wọn a ní kò sí bí ojú sánmọ́ ó sì fún tó ní dídú kankan bẹ́ẹ̀ ṣùgbọ́n àbájẹ́ ká mọ̀ pé gbogbo tí ó wá já àwọn lójú ọ̀nà ẹ̀kọ́ bóyá ti kí ó ní o àbí ti sí ọwọ́ ní o àwọn ò kákún torí pé wọ́n fi tẹ̀lé ọ̀rọ̀ àfáà wọ ní tálímù tó ní tí èèyàn bá fẹ́ kọ́ ẹ̀kọ́ kéèyàn tó lè rí ẹ̀kọ́ yóò ní nǹkan mẹ́fà ẹ rí pé ọsọ ìfaradà ń bẹ ọsọ túlù sàmánì ń bẹ ọsọ irúsùlù ustaz ọsọ ń bẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn eléyìí ni bàbá ní kò jẹ́ kí àwọn ó tiẹ̀ lè máa wò pé àwọn ń pàdé ìṣòro kankan. ló jẹ́ kí ẹ ní faradà àtàtì ńlá. Allahu Akbar, Allahu Akbar. bàbá wa nígbà tí bàbá wa ń kẹ́kọ̀ọ́ lọ́bóyá mẹ́nu bá dípá wọn ti fẹ́yàwó àbí nǹkan kan tó parí ẹ̀kọ́ wọn. ẹ kò sọ síwájú wípé ọ̀dọ́ ọmọ kékeré ni bàbá bẹ̀rẹ̀ ìkẹ́kọ̀ọ́ bàbá ò tí ì níyàwó wọn à sì tí ì bí ọmọ ìgbà náà. ṣé bàbá wa ń dápọ̀ ẹnìkan pé ìgbà tí mò ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ ẹni báyìí lè gbàgbé nígbà tí mò ń kéwú lọ. àwọn tí wọn ò lè gbàgbé òun náà ni àwọn tí wọ́n jọ jẹ́ alájọsí tí wọ́n jọ jẹ́ ọ̀rẹ́ sẹ́mọ̀ ní ìsìn kò sí èyàn lẹ́yìn tí ń bá rìn nínú àwọn táwọn tí wọ́n bá rìn gbà náà làáfà wọn bàbá wa Sheikh Muhammadu Salahuddin tó pé tí wọ́n ti rí kankan wọn lọ bá àfà wọn àwọn àkọ́dà bóòlélé wọn lé àwọn mọ́nì gbàgbé náà nù àwọn àfà wọn náà làwọn mọ́nì gbàgbé.
ǹjẹ́ ní bàbá wa tiẹ̀ máa ń fira wọn tì sọ́dọ̀ àáfàá kan pé àáfàá yìí o làáfàá tí wọ́n sábà ṣe èèyàn lè láàfàá bíi 20-50 ṣùgbọ́n kan wà téèyàn wò pé eléyìí ni rọ́ọ̀yìn fún gbogbo àwọn kíni àwọn àáfàá tó kọ́ mi ń kéwù. àwọn náà wọ́n kọ́ dáa kó fún ilẹ̀ kan àwọn náà ni bàbá wa Sheikh Muhammadu Salaudeen ní Òkè Kòtò nílùú Ìbàdàn bíbá yìí àwọn gan làáfàá àwọn bàbá gan làáfàá wọn. Allahu Akbar. Ó dà nígbà bàbá wa ń kẹ́kọ̀ọ́ lọ àwọn wo ni wọ́n jọ kẹ́kọ̀ọ́ ńgbà náà. Ṣé ẹ mọ̀ pé nígbà tí bàbá ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jọ kẹ́kọ̀ọ́ àwa ò lè mọ̀ wọ́n torí pé wọ́n ti kú tán kí bàbá tó máa sọ àwọn ìtàn fún wa àti pẹ̀lú àwọn ìbéèrè yìí àwa kò tiẹ̀ jẹ́jẹ́ yọ àwùlẹ̀ tiẹ̀ bí wọ́n ní àwọn tọ́jú mọ́ ọ̀nà abẹ́hùn báwọn èèyàn sábà sẹ́ńtọ̀ ṣùgbọ́n wọ́n ní àwọn ọ̀rẹ́ tí wọ́n jọ kẹ́kọ̀ọ́ tẹ́jọ́ máa ń rìn. kì í sí ẹ̀sìn dáhùn kan mọ̀ nínú wọn. tá a já mọ̀ àwọn òòjọ́ kẹ́kọ̀ọ́ wọ́n kàn jọjọ́ rẹ̀. ẹ̀sìn ìjọ kẹ́kọ̀ọ́ àfẹ́ lò. bàbá wa ẹ ṣé gan. tẹ́ ẹ bá wo bàbá wa nígbà tí ẹ ń wà láyé tẹ́ ẹ wò wọ́n fínífíní tí àbá yìí bàbá yìí sábà máa ń kàjù yàtọ̀ sálẹ̀ Kùránì tọ́lá àmọ̀ pé púpọ̀ nínú àwọn àfáà Kùránì làkọ́kọ́ tí wọ́n máa ń sábà kò wọ́pọ̀ náà tí ò fẹ́ràn Kùránì nínú wọn. Yàtọ̀ sí Kùránì kékeré tí àwọn bàbá fẹ́ràn yálà náhù ni àbí sọ́fù àbí fíkì àwọn tí àwọn bàbá ńlá ìkìkì máa kà jù. gẹ́gẹ́ bíi tí bàbá sọ sílẹ̀ lọ́ta n tí ò jẹ́ kí wọ́n ṣe kòsóso pé tíra báyìí ò ní pé àwọn àfáà tẹ́ ń bẹ láyé ńgbà náà gbogbo fùnúnù pátá ni wọ́n máa fi wáyé mọ̀ káàkiri ẹ jẹ́ fún wa ní àpèjúwe kan nígbà tí àwọn bàbá bẹ ní ayé wọ́n fẹ́ dá Rabitatul A'imma wal Ulama wọ́n nígbà tí wọ́n fẹ́ dá rọ́bìtà ilẹ̀ Rabitatul A'imma òní wọ́n pè gbà náà bàbá wa Mu'alli Abbasun ìmáàmù tó wà lórí ìmáàmù ilẹ̀ Ìbàdàn nígbà náà nù wọ́n wá nínú àwọn tí wọ́n jọ pà nínú ìgbìmọ̀ alálàáfáà yìí bàbá wa Sheikh Adam Abdallah Al-Alori wọ́n bẹ́ẹ̀ bàbá wa Amẹ́ríkà ti lágége bàbá wa Burhanuddin Sanusi Alaka àbálẹ́lẹ́sí mẹ́ta wọ́n bẹ́ẹ̀ nù wọn njọ wọn sọ̀rọ̀ ń bẹ njọ náà lọ́rùn kódà bá wa ẹ̀gbọ́n bàbá wa tó ní Ma'aril Arabi bàbá wa Mudaththir Abdulsalam ẹ̀gbọ́n bàbá wa Murtada Abdulsalam àná wà nù àwọn àfáàjọ náà wọ́n wá ní ẹ̀yìn èèyàn mi èyí tí wọ́n ní wọ́n dá lẹ̀ yìí o èmi àti yín ọ̀lẹ́tọ̀ àti wà ń bẹ̀ o bàbá wa dàn wá ní torí kí ni malama Karasi sẹ́ẹ̀mọ̀ pé mi àti yín èsì lè máa mú Rabitatul A'imma òní wọ́n sì pé bàbá wa Maulana Sheikh Karasi àwọn ní ọmú ibùra wal ulama ọ̀ní ọmú wa ló fi wá pè ní Rabitatul A'imma wal ulama tí ń bẹ́lẹ̀ Yorùbá tí ń bẹ́ bá dání Bódìjà dọjọ́ tòní ara àwọn tí wọ́n jọ jẹ́ alájọsínú. Allahu Akbar. Lélẹ́yìn tó jẹ́ pé àpèrè sọ pé tí àkàbá báyìí ni kò sí tí àkàbá gbogbo tíra ni torí pé wọn ò máa fà tí ó wà béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn tọ́ba wá ní tí àbáyé ọmọ ìmọ̀ tí àbáyé àjẹpẹ́ ó ti òpè gédé nù. kéde ìwé ìjẹ́kọ̀ọ́ fún gbogbo àwọn akẹ́kọ̀ọ́ náà pátápátá pé kí ni gbogbo tí àníká máa kọ́ bàbá ẹ̀jẹ̀ ẹ̀hìn láti bí náà nígbà bàbá wa fẹ́ lọ sí Mẹ́kà àkọ́kọ́ torí adákọ̀ aláàjì ló kọ́ wọn eléyìí tó jẹ́ bọ́lọ̀ fún ẹ láǹfààní àti lọ ìlú Mẹ́kà nǹkan mọ́yé àti wọn lọ ní ṣùgbọ́n eléyìí túmọ̀ sí pé bàbá wa ṣá lọ sílùú Mẹ́kà wọn lọ ìjọsìn fọlọ́wọn bá ọdún bàbá wa lọ sílùú Mẹ́kà. Bàbá wa lọ sí ìlú Mẹ́kà alápẹ̀lẹ́ ní 1965. 1965. Òní wọn lọ Mẹ́kà ẹ̀yọ kan tí wọ́n sì lọ náà nù. Ṣùgbọ́n wọ́n ní àjọṣe pẹ̀lú àwọn àfáà pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn nínú ìlú ìyẹn ni ò tètè fún wọn láǹfààní àti lọ Mẹ́kà torí pé wọ́n ní ẹgbẹ́ kẹta ń pè ní Sumatul Udaba nílùú Ìbàdàn yìí. Bàbá wa tí mo dá ọkọ̀ síwájú fún alẹ́ ẹ̀kan ni bàbá wa Burhanuddin Sanusi Alaka ẹlẹ́sìn mẹ́ta àwọn ni alága ìjókòó náà. Bàbá wa Maulana Khurashi Muhammadu Thani àwọn ni akọ̀wé àgbà. Bàbá wa Mudaththir Abdulsalam bàbá ẹ̀gbọ́n bàbá wa ní Ma'aril Arabi wọ́n wà ń bẹ̀. Bàbá wa al-Imam táwọn náà ti gbẹ́sẹ̀ bàbá Abdulkarim Ahmad Rufai bàbá Alhaja Kaula àwọn náà wà ní inú wọn àti bàbá wa Sheikh Ahmad Tijani Ẹlẹ́lọ̀. Gbogbo àwọn wọ̀nyí wọ́n jọ máa ń ṣe ìbára ẹni ṣe ní aláàfà ní ọ̀rọ̀ ìlú bí dàgbà tí yóò ti bá lù bí ìmọ̀ Islam yóò sì ní tàtọ́ wúrù bó jẹ́ pé ọjọ́ ọ̀la àwọn ọmọ mùsùlùmí yóò ṣe dáa tí yóò sì dún mọ́ná iná ń bá káàkiri kó tó wá di fún wọn lọ sí ájì ní 1965. Allahu Akbar, Allahu Akbar. Lẹ́yìn ìlú Mẹ́kà orílẹ̀-èdè wo ń bàbá wa tún lọ
ṣé yàtọ̀ sí Nàìjíríà yìí? yàtọ̀ sí Nàìjíríà. Bàbá wọn lọ ọdún mi yàtọ̀ sí Nàìjíríà yìí. lélẹ̀ yìí túmọ̀ sí pé wọ́n nífẹ̀ẹ́ Nàìjíríà gan. Nàìjíríà gan wọ́n gbé Nàìjíríà bá ní alẹ́ tọ́ka àwọn ìlú kọ̀ọ̀kan tí wọ́n tọ́ lọ. orílẹ̀-èdè mi mo fẹ́ fàyọ. Ìlú Mẹ́kà nìkan náà wọ́n lọ láti lọ sí hajj. kódà tó bá dọ̀jọ́ mẹ́jọ ìjà tún tẹ̀síwájú pẹ̀lú bàbá wa Fadilatu Sheikh Al-Wakil bàbá wa Imam Sulaiman Muhammad Awwal Abiodun àní ìjùbá ìlọ lọ́sẹ̀ tó ní Abdulfatai Akínọlá ló kọ tèmi jẹ́ àwọn kan mọ́ ní ìdùnnú òní wọ́n lé gbogbo wa gbogbo ẹ̀yọ́ olólùfẹ́ la Dr. Yusuf Mawalideen a moment with our father àsìkò ráńpẹ́ pẹ̀lú àwọn bàbá wa tó bá dọ̀jọ́ mẹ́jọ ìjà tún jọ pàdé mọ́sálà.